Ìwé Lúùkù orí 14. Ó sì ṣe nígbà tó wọlé ọ̀kan nínú àwọn olórí Farisí lọ ní ọjọ́ ìsinmi láti jẹun. Wọ́n sì ń sọ, sì kíyèsí ọkùnrin kan tí ó ní àsunkún ń bẹ níwájú rẹ̀. Jésù sì dáhùn, ó wí fún àwọn amòfin àti àwọn Farisí pé ó ha tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi tàbí kò tọ́? Wọ́n sì dákẹ́. Ó sì mú un láradá, ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ lọ. Ó sì dáhùn, ó wí fún wọn pé ta ni nínú yín tí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálù rẹ̀ yóò bọ́ sínú ihò tí kì yóò sì fà á sókè lójú kan náà ní ọjọ́ ìsinmi? Wọn kò sì lè dá lóhùn mọ́ sí nǹkan wọ̀nyí. Ó sì pa òwe kan fún àwọn tí a pè wá jẹun nígbà tí ó wo bí wọ́n ti yan ipò ọlá. Ó sì wí fún wọn pé nígbà tí ẹnìkan bá pè ọ́ wá sí ibi ìyàwó, má ṣe jókòó ní ipò ọlá, kí o má bàa jẹ́ pé a pe ẹni tí ó ní ọlá jù ọ́ lọ. Nígbà tí ẹni tí a pè tí ó pè ọ́ àti òun bá dé, á sì wí fún ọ pé fún ọkùnrin yìí ní ààyè, ìwọ á sì wá fi ìtìjú mú ipò ẹ̀yìn. Ṣùgbọ́n nígbà tí a bá pè ọ́, lọ kí o sì jókòó ní ipò ẹ̀yìn. Nígbà tí ẹni tí ó bá pè ọ́ bá dé, kí o lè wí fún ọ pé ọ̀rẹ́, bọ́ sókè. Nígbà náà ni ìwọ ò ní ìyìn ní ojú àwọn tí ó bá ọ jókòó tí ó ń jẹ. Nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga lé a ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó sì gbéga. Nígbà náà ni ó sì wí fún aláṣẹ tí ó pè é pé nígbà tí ìwọ bá ṣe àsè ọ̀sán tàbí àsè alẹ́, má pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ìbátan rẹ tàbí àwọn aládùúgbò rẹ ọlọ́rọ̀, nítorí kí wọn kí ó má ṣe pè ọ́ ẹ̀wẹ̀ láti san ẹ̀san fún ọ. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe àsè, pe àwọn tálíkà, àwọn alábùkù àrùn, àwọn amúkùn àti àwọn afọ́jú. Ìwọ sì jẹ́ alábùkún fún un, nítorí wọn kò ní ohun tí wọn ó fi san fún ọ, ṣùgbọ́n a ó sọ fún ọ ní àjíǹde olóòótọ́. Nígbà tí ọ̀kan nínú àwọn tí ó bá jókòó tí ó ń jẹ gbọ́ nǹkan wọ̀nyí, ó wí fún un pé ìbùkún ni fún ẹni tí yóò jẹun ní ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n ó wí fún un pé ọkùnrin kan ṣe àsè ńlá, ó sì pe ènìyàn púpọ̀. Ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ láti sọ fún àwọn tí a pè wípé ẹ wá, nítorí ohun gbogbo ṣetán. Gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohun kan láti ṣe àwáwí. Èkíní wí fún un pé mo ra ilẹ̀ kan, èmi kò sì lè ṣe kí n má lọ wò ó. Mo bẹ̀ ọ́, ṣe gáfárà fún mi. Èkejì sì wí pé mo ra àjàgà màlúù 5, mo sì ń lọ dán wọn wò. Mo bẹ̀ ọ́, ṣe gáfárà fún mi. Ẹ̀kẹta sì wí fún un pé mo gbéyàwó, nítorí náà èmi kò lè wá. Ọmọ ọ̀dọ̀ náà sì padà dé, ó sì sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀. Nígbà náà ni baálé ilé bínú, ó sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí àbùjá ọ̀nà, kí o sì mú àwọn tálíkà àti àwọn alábùkù àrùn àti àwọn amókùn àti àwọn afọ́jú wá ìhín. Ọmọ ọ̀dọ̀ náà sì wí pé olúwa, a ti ṣe bí o ti pàṣẹ, ààyè sì ń bẹ síbẹ̀. Olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà, kí o sì rọ̀ wọ́n láti wọlé wá, kí ilé mi lè kún. Nítorí mo wí fún yín, ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ mi. Àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn bá lọ, ó sì yí padà, ó sì wí fún wọn pé bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá àti ìyá rẹ̀ àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin, àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹnikẹ́ni tí kò bá sì ru àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Nítorí
Ta ni nínú yín tí ń pète àti kọ́ ilé ẹ̀ṣọ́ tí kì yóò kọ́ jókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀? Kí ó má bàa jẹ́ pé nígbà tí ó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́, gbogbo àwọn tí ó rí á bẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí kọ́ ilé kò sì lè parí rẹ̀. Tàbí ọba wo ní lọ bá ọba mìíràn jà tí kì yóò kọ́ jókòó kí ó sì gbèrò bí yóò lè fi ẹgbẹ̀rún pàdé gun ẹni tí ń mú ẹgbẹ̀wá bọ̀ wá kú lójú? Bí bẹ́ẹ̀ kọ́, nígbà tí onítọ̀hún sì wà ní òkèèrè, òun á rán ikọ̀ sí i, á sì béèrè ìpín àlàáfíà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín tí kò bá kọ ohun gbogbo tí ó ní sílẹ̀ kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Iyọ̀ dára, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú dùn? Kò yẹ fún ilẹ̀, bẹ́ẹ̀ ni kò yẹ fún ààtàn, bí kò ṣe kí a kó dànù. Ẹni tí ó bá ní etí láti fi gbọ́, kí ó gbọ́.